wò ó àpọ́n ni mí o, mi ò tí ì lọ́kọ. Jarvis àfẹ́sọ́nà Pella bú sẹ́kún. orin ibo látúnjá sí yìí làwọn olólùfẹ́ ọ̀dọ́mọkùnrin àti ọ̀dọ́mọbìnrin adẹ́rìn-ín-pọ̀ṣónú tí iná ìfẹ́ wọn ń jó bùlàbùlà lórí ẹ̀rọ ayélujára nì Habib Hamzat tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Pella àti ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ Amodu Elizabeth Aminata tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Jadrolita tàbí Jarvis ń kọ báyìí. ọ̀pọ̀ èèyàn ló sì ń ṣe kàyéfì pé ǹjẹ́ eré ìfẹ́ wọn tó ń jà yòyò yìí máa dọjọ́ alẹ́ pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì lásìkò yìí. èyí kò ṣẹ̀yìn bí ọ̀dọ́mọbìnrin tó gbajúmọ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn fún bó ṣe máa ń paradà di ẹ̀rọ rọ́bọ̀tì òyìnbó tó máa ń ṣe bí èèyàn nì AI robot ṣe bú sẹ́kún ní gbangba tí kò sì lè pa ẹ̀dùn ọkàn rẹ̀ mọ́ra nígbà tó ń sọ̀rọ̀ nípa àfẹ́sọ́nà rẹ̀ Pella àti bí àjọṣe àwọn méjèèjì ṣe ń lọ sí. láìpẹ́ yìí nígbà tó ń kópa lórí ètò tẹlifíṣàn ayélujára kan èyí tó wáyé lórí ìkànnì TikTok Sandra Benede àti Seun Pizzu, Jarvis fẹ̀sùn kan àfẹ́sọ́nà rẹ̀ Pella ẹni 20 ọdún pé ọ̀rọ̀ rẹ̀ ti sú òun. ó ní ọ̀dọ́mọkùnrin ẹni 20 ọdún náà kò mọ àṣírí fi pamọ́, níṣe ló máa ń jábọ́ bó bá ti wà lórí ẹ̀rọ ayélujára àti pé gbogbo ọ̀rọ̀ májàgbọ́ èyí tó wáyé láàrin lọ́kọláya ni àfẹ́sọ́nà òun máa ń nà sórí afẹ́fẹ́ ní tiẹ̀ títí kan ọ̀rọ̀ nípa bí eré ìfẹ́ òun àti ẹ̀ ṣe ń lọ sí. nígbà tó tẹnu bọ̀rọ̀, Jarvis ní kò tiẹ̀ mọ bí èèyàn ṣe ń ṣa ọ̀rọ̀ sọ, gbogbo ọ̀rọ̀ lòun máa ń sọ ní tiẹ̀, kì í ṣe àṣàyàn ọ̀rọ̀ rẹ̀ kó tó sọ síta. ó ní nítorí èyí lòun kì í ṣe fẹ́ láti tọ́jú àṣírí pamọ́ sí i lọ́wọ́ torí ẹ̀rù máa ń ba òun pé ẹnu rẹ̀ kò bò rárá. wọ́n tún béèrè lọ́wọ́ Jarvis pé kí ló fa gbọ́n mi sí omi òtó tó wáyé láìpẹ́ yìí láàrin òun àti ẹni bí ọkàn rẹ̀ òun. ó sì fèsì pé ọ̀pọ̀ nǹkan ló ṣẹlẹ̀ èyí tó bí Pella nínú, àmọ́ kì í yé sọ̀rọ̀ sí gbangba. èmi àti ẹ̀ ti jùmọ̀ sọ àwọn ọ̀rọ̀ yìí papọ̀, a sì ti yanjú ẹ̀ o. síbẹ̀ kì í tẹ́ ẹ lọ́rùn bí ọ̀rọ̀ wa kò bá tí ì dórí ẹ̀rọ ayélujára. ó tún fi kún un pé ẹ wò ó àpọ́n ni mí o, mi ò tí ì lọ́kọ, òun náà kò sì tí ì níyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n tún béèrè bí ọ̀rọ̀ ṣe jẹ́ lọ́wọ́ ọkọ àfẹ́sọ́nà òun fúnra rẹ̀, ṣé ẹnu àìfọ̀ lóró ń gbé bí Yorùbá ti wí. Pella sì ṣàlàyé pẹ̀lú ìbínú pé báwo ni mo ṣe lè fẹ́ràn irú ọmọbìnrin bí èyí náà? ǹjẹ́ ẹ mọ nǹkan tí ọmọbìnrin yìí ṣe ṣá? mi ò fẹ́ràn Jarvis o, ó ṣẹ̀ mí gidigidi, mò ń ràn án lọ́wọ́ láti tún ayé ẹ̀ ṣe báyìí, mo fẹ́ gbà á padà, àmọ́ níṣe ló tún múnú bí mi. oríṣiríṣi ọ̀rọ̀ làwọn olólùfẹ́ Jarvis àti Pella ti sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí. ọ̀pọ̀ nínú wọn ló fura pé àfàìmọ̀ ni kì í ṣe pé àwọn méjèèjì yìí ń díbọ́n jàre. wọ́n ní bóyá wọ́n mọ̀ ṣe bí ẹni pé àwọn ń jà láti lè wọ́ èrò sẹ́yìn ara wọn ni. bẹ́ẹ̀ làwọn míì ń rọ àwọn àfẹ́sọ́nà méjèèjì yìí pé kí wọ́n bomi sùúrù mu. ọ̀pọ̀ ló sì di ẹ̀bi ru Pella ọkọ ìyàwó ọ̀la pé baálé ilé tó bá fẹ́ kí ilé òun tòrò gbọ́dọ̀ mọ béèyàn ṣe ń fètè mọ́ ètè. wọ́n ní gbogbo ọ̀rọ̀ kọ́ léèyàn ń sọ lórí ẹ̀rọ ayélujára o. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.